lónìí ọjọ́rú ọjọ́ 22 oṣù èbìbí 2024 ohun gbogbo tó ṣeé ṣe kó ti dàrú lọ́lọ́run ọba mi òkè yóò bá wa túntò tí gbogbo ẹ̀ ó sì dá tá yóò dẹ̀ dèrò tọmọ lọ́rùn gbẹdẹmukẹ. orúkọ tèmi ni Olúwagbémiga Bàbáyẹmí. ẹ jẹ́ ká tún wo àwọn kókó tó jẹ jáde nínú ìwé ìròyìn wa fún tòní. ẹgbẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga ilẹ̀ yìí àtijọba àpapọ̀ tún rìn ní bèbè pẹ́rẹ́gì ìjà lórí ọ̀rọ̀ IPPIS àti ìgbìmọ̀ aláṣẹ nílé ẹ̀kọ́ gíga gbogbo. àwọn aṣojúṣòfin ilẹ̀ yìí rọ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá láti gbá àwọn ohun ìjà táwọn ènìyàn ń gbé kiri lọ́nà àìtọ́ kúrò nílẹ̀. lórí ìpawówọlé tí ò rẹ́sẹ̀ walẹ̀ mínísítà fẹ́tò ìṣúná ilẹ̀ yìí pè fún ìwádìí lórí ìwà àjẹbánu àti ìfowóòlú ṣòfò. lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ yìí tún da ẹgbẹ̀rún 54 lu ìjọba àpapọ̀ láyà tí wọ́n sì ní kì í ṣe tàwọn. èéfín tó ń jáde látara ẹ̀rọ amúnáwá ṣekú pa ènìyàn 7. ẹjọ́ ṣíde ọba kan kúrò lórí àpèrè nípínlẹ̀ Ondo lẹ́yìn ìpẹ̀jọ́ ọlọ́dún 29 tó sì ní kí wọ́n lọ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyan ọba tuntun lẹ́yẹ òsọ̀kà. lábala eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Mauricio Pochettino ti finúfíndọ̀ fipò sílẹ̀ lẹ́yìn tó parí nípò kẹfà nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì èyí tó tẹnubodò láìpẹ́ yìí. wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn ló jẹ jáde lójú àwọn ìwé ìròyìn wa jákèjádò orílẹ̀-èdè yìí lónìí. ẹ ṣe àwárí àwọn ìwé ìròyìn kẹ̀sì ka ìròyìn yìí àti àwọn ìròyìn mìíràn lẹ́kùnrẹ́rẹ́ títí dọ̀là tá a tún máa pàdé rí dájú pé tẹ̀lé mi lórí Olú Sambabs ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo. mo kí yín ẹ yáṣẹ́ o.